jẹ́jẹ́ sí alákàn ò ṣe jíjẹ o ò ṣe jíjẹ lókun o kò má má pariwo. bàbá oko sóòtú ti dé. Olúmọ wá pè wá o Àbẹ̀joyè o Àbẹ̀joyè. Ẹ̀gbá lábí mi sí ọmọ màmá ń dúpẹ́. Mo jọmọ Lisabi agbógbàgbàlà. Ọmọ àwọn gbọ́n wọn ń bòra ẹ̀ máa bẹ́ ìwé. Ògògó gbọ́n ó bòra ẹ̀ máa kì í tán. Olúmọ náà gbọ́n o ó kó dédé àwa ọmọ rẹ̀ sábẹ́ òkúta. Mo ti kàwé ìtàn mi bọ́mọdé ò bá tán àbàrò bá. Mo dúpẹ́ mo jẹ́ kan nínú ọmọ Olúmọ. Gbàbólé kábíyèsí ìbágani. A ti wà níbi Lisabi. To 2025. Orí Olúmọ láwàyí. Wọ́n ti bẹ̀rẹ̀ ètò láti Monday tó kọjá. Àti lọ gbọ́ Lisabi níwòye àná o. Àwórí Olúmọ lè ní. Ọ̀la Sátidé 5. Òun la máa ṣohun gbogbo. Jíjẹ mímu ìrọ̀rùn ní. Lọ́dọ̀ kábíyèsí o. Ọba Gbádébọ̀ ọba. Ẹ̀yin ọmọ Gani wa dance mi. Mínísítà Igwe. Àpọ̀lẹ́yìn ìbáàgà ni gbogbo wa ò ní jábọ́ láláyé. Ẹ̀gbá aláké. Shefiu Alao. Mo mọ̀ pé o fẹ́ dúró mọ́ torí pé nígbà tí irinṣẹ́ rẹ̀ ti ṣiṣẹ́ ẹsẹ̀ ní ẹ̀ máa dẹ́ dúró mọ́. Iwájú lọ́pẹ́ ibi tí ẹ máa ré sí o. Òní wà láfíà tí òní gbowó tì. Àṣẹ. Ọlọ́run àdó tiẹ̀ o. Àṣẹ. Mo kí Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Abíọ́dún Ige Adams. Ọdọọdún làárọ̀ gbogbo ọdọọdún làárọ̀ Hausa. Ní èyí àwọn OPC tó wà bí wọn tó ìdajì tó wà bí lọ́dún yìí. A ò tún gbó bí òkè báyìí léṣì. Ọwọ́ a máa ròkè ò ní relẹ̀ láéláé. Eléyìí tó ṣe yìí eléyìí kò ní já ṣe mọ́ o. Ọdún tó ń bọ̀ àjọ máa pé ẹsẹ̀ síbí. Ibi àti wá kújú léyìí lọ lágbára Ọlọ́run. Gbogbo ẹsẹ̀ wá pé mo kí gbogbo àwọn ọba aládé tó wà bíi pátápátá. Mo dẹ̀ kí gbogbo olóyè Ẹ̀gbá pátápátá lọ́kùnrin lóbìnrin. Mo kí gbogbo yín àṣẹ àṣàmọ́dún ṣẹ̀mí. Mo kí gbogbo OPC members pátápátá iṣẹ́ tí ẹ̀ ń ṣe lọ́dọọdún pẹ̀lú ẹgbẹ̀rún mẹ́wàá àwọn ọmọ ẹgbẹ́ yìí tó ń wá sí Olúmọ. The tourism attraction, the promotion of the economy of Egbaland then ṣe is enormous. We thank you very much for this. Olúmọ tí a ò lè gùn lókè lọ́dún yìí adúpẹ́ lọ́wọ́ gọ́vnà tí wá wò ó wọ́n dẹ̀ ti sọ pé gbogbo lift mẹ́tẹ̀ẹ̀ta ló máa ṣiṣẹ́ láìpẹ́ láì jìnnà. So ní agbára Ọlọ́run a máa gòkè pátápátá dókè lọ́hùn lọ́dún tó ń bọ̀ àjọ máa ṣe àdàkọ̀ ìlú wa àṣẹ àṣàmọ́dún ṣẹ̀mí o. Ẹ̀gbá ò ní bàjẹ́ o. Ìbáláké Ìsẹ̀yìn. Lórí òkè àti pẹ̀tẹ́lẹ̀. Ibẹ̀ là gbé bíbí o. Ibẹ̀ là gbé tọ́ mi dàgbà o. Ilẹ̀ òmìnira.
èmi ò fògo ìfọkàn mi wípé ìlú olókìkí o òun lè mọ Ẹ̀gbá ń pè. Máyọ̀ 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 lórí Olúmọ. Máyọ̀ 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 lórí Olúmọ. Ọba Gbádébọ̀ wà pẹ́ láyé. Bá mi òkú kẹ́nu mi. Bàbá mi ọmọ Kéréwù jígí. Ọmọ alábàjá ṣẹ́gi. Àbàjá nídùú ọmọ òkú kẹ́nu. Ọmọ rìn pẹrẹ bí ẹni ẹgbẹ́ ń dùn. Ẹgbẹ́ ọdún bàbá o ara ló ń re. Ẹgbẹ́ ọdún bàbá ara ló ń re. Ohun re lóríṣiríṣi ló ti wọ̀lú Ẹ̀gbá lásìkò bàbá. Ẹ̀mí gígùn lè sọ̀yà ọba Gbádébọ̀. Adé ọpẹ́ lórí di paramọ́sùlà. Gbogbo Ẹ̀gbá nídìí elétòkó. Ọ̀kan nínú ọmọ Odùduwà ọmọ Ọ̀rànmíyàn. Adé ọpẹ́ lórí kí bàtà pẹ́ ẹlẹ́sẹ̀ ọba. Ọba tó ń gbọ́ balẹ̀ lálákè. Ọba tó ń gbàdọ̀ balẹ̀ ọba. Irú balẹ̀ kú kalẹ̀ wo. Ọmọ tí Gani Adams sí. Èèyàn tí gùwé. Ìbá Gani ó kú ojúṣe. Ẹ kú ojúṣe yín. Ó ṣojúṣe kárí ilẹ̀ Yorùbá pátápátá. Ó ń pẹ̀rọ̀ fún wa nílẹ̀ Yorùbá. Ó lọ sí Ìlọrin ó bọ́ sóbí. Ó wá lù Ẹ̀gbá ó bolúmọ. Ó lọ sí Bàdágìrì ó bolókun. Ó dá gègé ó ṣọdún ajé. Ó ṣọdún ajé ó ṣọdún ajé. Ó fáwọn ìyá mi lẹ́ẹ̀rọ láti ìgbà tó ti jà rẹ́. Ẹ̀rọ ló ń wọlé Yorùbá. A dúpẹ́ lọ́wọ́ yín Ìbà Gani o. Ẹ̀mí gígùn fún ẹ àtàlàfíà ara. Ẹ tún máa rówó ná owó ńláńlá ajé ńláńlá. Ọlọ́run á gbé fún ẹ Ìbà Gani o. Mo kí Balógun Ẹ̀gbá.